You're feeling $1,000. Ofi, you know, I will show you the kind of stuff I'm made of. Why do you? This kind of person will call for a show, sell tickets, and want to show up. The video you should need jáde, but you need to on internet. $10 million là ń sọ̀rọ̀ yìí náà, kò ń ṣòwò tó pọ̀ náà. Mo ṣe wà ọlọ́run mi lójú 30 minutes lọ. Mimi, mama, Mimi, mama, what did you do? Mimi. Torí tó bá fi lè pẹ́ kó tó yí ọ, nǹkan bàjẹ́ kọjá àtúnṣe. Ọmọ rẹ̀ lọ pọ́n látòkèdè lẹ́yìn, wọ́n ṣàtú ara rẹ̀ bó ṣe ń ṣáná ọwọ́ ń bèrè pé bó ni. Lábúlé àwọn ní sẹ́mi mọ̀ ní o, tó bá wà mí wọlé wá rọ́mọ tó ní ìbàdí. Kí ló rúkọ ní Khadijat Balogun or whatever? So now I'm gonna change it, see? Cardi B. Ṣe bá Ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run ọba lẹ́ni ọba lánàá ọba títí ayérayé àrí ìró àlá elétí ìgbáròyé ọba tó ju gbogbo ọba lọ ọba hà ọba hùn ọba hẹ̀hẹ̀hẹ̀ ọba ajíni ọba apani ọba afúnni ògbéni níjà kẹrù òbò níjà kábíyìn òsì Adédoyin Kúkọ̀yí lórúkọ mi èmi lọmọ olómi méjì ọmọ àtẹ̀kọ̀mọ́lẹ́pọ̀ kan ìkan mímu ìkan àìmọ́ ọmọ aládé mẹ́rìndínlógún èmi lọmọ àròbí ọmọ àtòrí ìkòdú ọ̀gá ìlú tí ò lálábàárù. Lórí ètò Gbajúmọ̀ ẹ̀yin náà mọ̀ pé gbogbo àwọn tí wọ́n bá wa lálejò yálà òǹkọrin ni wọ́n òṣèré tíátà adẹ́rìn-pòṣónú àbí ẹni tó jẹ́ pé wọ́n ń ṣe gudugudu méje yàyà mẹ́fà ìyẹn nídìí iṣẹ́ tí wọ́n yàn láàyò tí wọ́n wá jẹ́ igba tí ojú mọ̀ àwọn ni wọ́n wá jókòó sí ọ̀kan mi yìí ikọ́ nínú wọn ni wọ́n wá bá wa lálejò lénìí ẹ̀yin lẹ kọ̀wé wípé ká gbé wọn wá sórí ètò wípé ẹ nífẹ̀ẹ́ wọn ẹ fẹ́ mọ bí ó tiẹ̀ ṣe bẹ̀rẹ̀ ibo ni ìrìn àjò iṣẹ́ tí wọ́n yàn láàyò ibo ló ti bẹ̀rẹ̀ ọmọ bíbí ìlú wo ni wọ́n kí ni nǹkan tó tiẹ̀ ń jẹ́ kí wọ́n mọ̀ wọ́n gẹ́gẹ́ bí iṣẹ́ tí wọ́n ń ṣe gbogbo àwọn tí wọn ò sí nítòsí ẹ̀yà tètè ya pè wọ́n lórí aago ẹnìkan sáré tètè kí wọ́n máa bọ̀ nítorí pé ààrí ọjọ́ mú solókùn Gbajúmọ̀ ó ti bẹ̀rẹ̀ báyìí ẹ jẹ́ kálejò mi máa wọlé bọ̀ ká bẹ̀rẹ̀ ètò. mo mọ̀ kó ọwọ́ yẹn wọlé ni. mo mọ̀. Kí ló dé? Mo ti ń rí azẹ̀ látẹ̀yìn bẹ́ẹ̀ yẹn. Ṣé lóòótọ́? Mo ń wá ọgbọ́n tí màá ṣáà tó yẹ pé léni yìí tí sísà mi bá wo kinní inú àdùn. So plan mi ni ó love yín ni. Tí máa sọ pé mo ti lọ sí show tí àǹtí Adédoyin Kúkọ̀yí present léni yìí inú ẹ̀ máa dùn. Olúwa ṣe. Ó love yín ó dẹ̀ máa ń wo show títorí yín. Ẹbí mi náà wá sọ fún wọn pé mo nífẹ̀ẹ́ wọn gan-an ni. Ojú adẹ̀ tuntun ra rí. Mo fẹ́ kẹ́ kí àwọn olólùfẹ́ yín nílé kẹ̀dẹ̀ dárúkọ yín fún wọn. Ẹ̀yin olólùfẹ́ mi nílé èmi ọmọ yín ni Kehinde Bankole
ẹ kú jókòó ẹ kú lé. Kẹ́hìndé Bankole èjìrẹ́ òyìnlá ẹ̀dùn jọ bí ọba ọmọ ọ̀bẹ kìsì bẹ́kẹ́sẹ́ ọ̀bẹ wọlé alákìsà ó sọ alákìsà ló nígbà aṣọ ọkàn mo béèrè àméjì ló wọlé tọ̀ mí wá mo ń kì yẹn náwó. mo ń wá owó náà. mo lẹ kó sí. aṣọ àwọn ni mo wọ̀ kò sí àyè kankan nínú ẹ̀ mo ń wo gbogbo bẹ̀ náà kò sówó ń bẹ̀ but mo jẹ yín lówó. ṣé lóòótọ́. gbogbo owó iṣẹ́ mi ní láti January dé December yìí. èmi lẹ máa kó fún. bẹ́ẹ̀ ni torí ó yẹ yín ó dẹ̀ yẹ yín jù bẹ́ẹ̀ lọ ẹ̀yin mò ń kó bọ̀. ẹ ṣé mo dúpẹ́. àwọn olólùfẹ́ yín nílé lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà wọ́n á fẹ́ mọ bẹ́ẹ̀ ṣe ṣe kékeré yín wọ́n á fẹ́ mọ ọmọ bíbí ìlú tẹ́ jẹ́ àti àwọn iléèwé tẹ́ lọ ó yá. ẹ ṣé Èkó ni wọ́n bí gbogbo wa sí 6 ni wa wọ́n ní wọn kọ́ ọmọ fọlọ́mọ 8 ni wa tẹ́lẹ̀ àmọ́ a pọ̀ lọ́wọ́ ìyá wa a kù 6 Èkó ni gbogbo wa náà ti kàwé àmọ́ ọmọ Ẹ̀gbá ni wa Abẹ́òkúta láti wá a lọ sí èmi àti ìkejì mi lájọ ń ka ìwé yẹn pọ̀ so tàwọn ẹ̀gbọ́n wa yàtọ̀ but tèmi àti ìkejì mi Adeniyi Jones Primary School Túnwàṣe Primary School ní Ìkẹjà then later a lọ sí Baptist Girls College ní Ìdí-Àbá Abẹ́òkúta a dẹ̀ tún lọ sí Government College Agége ibẹ̀ láti parí gbogbo secondary education then èmi wá move on to Ogun State University l'Abẹ́òkúta ní Ìjẹ̀bú then sister mi lọ Lagos State University a jọ ń ṣe gbogbo nǹkan pọ̀ ni. kí ni kọ́tẹ́ lọ́kà ní iléèwé gíga ti Ogun State Mass Communication òun dẹ̀ lọ ṣe accounting so ọ̀nà wa but most of the time at the end of the day a ṣì ń padà jọ máa ṣe iṣẹ́ tó jọra wọn. That's it. Àǹtí Kẹ́hìndé a mọ̀ pé nǹkan tẹ́ lọ kà ní iléèwé gíga yẹn ti ìpínlẹ̀ Ògùn ó fẹ́ jọmọ́ iṣẹ́ tá a mọ̀ yín mọ́ àmọ́ báwo ni ìrìn àjò yẹn báwo ló ṣe bẹ̀rẹ̀ gan. ẹ ṣé Ifẹ̀ ló kọ́kọ́ wù mí lọ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University mo dẹ̀ ń kọ́pì ni o kọ́pì káàtì mo ń ṣe best friend mi gbà yẹn ló ń lọ bẹ̀ ibẹ̀ ṣáà wù mí lọ gbà tí mo wá jókòó mo ṣe jáàmbá kọ́kọ́ wọn ò mú mi nífẹ̀ẹ́ máa wò pé jẹ́ kí n ṣe nǹkan mi kí ni nǹkan mi tí mo tún like mo like newscasting máa ní òkè ẹ jẹ́ kí n lọ ṣe mass communication wọ́n á mú Ọlábísí Ọ̀nàbànjọ University but láti university yẹn máa ń wá ṣe auditions lẹ́kọ̀ọ́ audition fún modeling nítorí mo like owó so mo máa ń wá ọ̀nà kan àbí míì tí mo fi lè rí extra money ìgbà yẹn kẹ̀ mo gbọ́dọ̀ gba àṣẹ lọ́wọ́ àwọn òbí mi pé láti Jẹ̀bú mo ń bọ̀ lẹ́kọ̀ọ́ in case n bá dẹ̀ pẹ́ níbi audition mo ń bọ̀ nílé wá sùn so kò sí ayé ìgbà yẹn kò sí pé bóyá mo kàn lè dá kán lọ bì kan kí n sùn lóòtẹ́ẹ̀lì kò sí owó àtàyè yẹn kò dẹ̀ tí ì sí àṣẹ yẹn gbà yẹn so màá máa wá bẹ́ẹ̀ màá máa lọ láti Jẹ̀bú máa ń wá sẹ́kọ̀ọ́ so mo ṣáà láàrin ìgbà tí mò ń wá yẹn mo ní àǹfààní àti ṣe àwọn beauty competitions méjì ìkan jẹ́ most beautiful girl in Nigeria ìkejì jẹ́ Miss Commonwealth ní 2003 mo mú top 5 nínú kan mo mú top 10 but mi ò win so mo ṣe yẹn ní 2003 àti 2004 nígbà tí mo dẹ̀ rí pé mo lọ lákọ̀ọ́kọ́ mo mú top 5 ẹ̀kejì rẹ̀ tí mo lọ mú top 10 wọ́n rò pé ṣé kò sọ́nà ṣé kò sí nǹkan mi tí mo lè tún ṣe ni kò sí time mo dẹ̀ kàn feel pé lójú wa ń gbà yẹn a dẹ̀ ti dàgbà gan ojú ń kán everybody ń gbà yẹn láti dàgbà so máa wò pé jẹ́ kí n lọ wá nǹkan mi tí mo dẹ̀ like á jẹ́ acting so mo ṣáà láti bẹ̀ twin sister mi wá sọ fún mi pé àwọn super story wọ́n máa ṣe audition this life àbí nǹkan kan mẹ́rin ni wọ́n ṣe bí mo ṣe lọ nìyẹn láti audition yẹn wọ́n pè mí padà ìgbà yẹn tàbádẹ́ ni wọ́n pè wá padà gbà yẹn kò sí ìpè fóònù ẹ̀ tún kó oúnjẹ ẹ̀bùn yẹn ẹ̀ wọ mọ́tò lọ sí ọ́fíìsì wọn ẹ̀ wo orúkọ yín lára ògiri bóyá wọ́n lẹ̀ mọ́ bẹ́ẹ̀ wọ́n bá mú yín ẹ̀ lọ ẹ̀ tún padà wá ni so nígbà yẹn but nísìn òyìnbó ti sáyé dẹ̀rọ̀ gbọ́n nǹkan rọrùn but nígbà yẹn wàhálà yẹn máa ṣe ń ṣe back and forth nìyẹn so mo kàn láti first one yẹn ni mo bẹ̀rẹ̀ sí tún ṣe other ones so ibẹ̀ láti bẹ̀ lọ ni mo ti bẹ̀rẹ̀ ṣe. ní tiwa ìyẹn ti èdè Yorùbá èwo ni ẹ kọ́kọ́ kópa nínú ẹ̀ àti pé ọdún wo ni. èyí tí mo rántí tí mo mọ̀ pé mo kọ́kọ́ ṣe ní Yorùbá òun ni ẹlẹ́rìn ẹ̀yẹ tí Muideen Ẹ̀sàyìndé direct ìyàwó wọn mi ìrántí orúkọ ìyàwó wọn yẹn ló kọ script yẹn mi ìdẹ̀ rántí orúkọ marketer yẹn but mo like iṣẹ́ yẹn gan àwọn èèyàn náà dẹ̀ nífẹ̀ẹ́ sí torí best of Nollywood award wọ́n fún wọn ní. wọ́n gbà mí ẹ̀yẹ. bẹ́ẹ̀ ni ní 2009
wọ́n fún mi but èmi mọ̀ pé ọlá film yẹn ni wọ́n fún mi ní best actress of the year for best of Nollywood fún ẹlẹ́rìn ẹ̀yẹ but iṣẹ́ yẹn wà lára iṣẹ́ tẹ́ pé dọ́là mo máa ń rántí. Lẹ́yìn ìgbà tí ẹ wá darapọ̀ mọ́ iṣẹ́ tíátà ní ṣíṣe ṣé ẹ lọ sí abẹ́ ọ̀gá kankan bóyá ẹni tí ẹ ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe tí wọ́n ti ń ṣiṣẹ́ tíátà ni àbí ẹni tí wọ́n sọ fún yín pé lọ́sọ́dọ̀ ẹni báyìí á túbọ̀ kọ́ ẹ wàá lè mọ ìmọ̀ kún ìmọ̀ ṣé ó ní ọ̀gá kankan tí ẹ gba ara wọn kọjá. ẹ ṣe ọ̀nà tèmi gbà tí mo dẹ̀ máa ń like láti máa gba àwọn èèyàn lámọ̀ràn àwọn young actors tó bá ń bọ̀ torí kò sásìkò mọ́ then bí economy ìlú wa ṣe rí bí ṣe mọ̀ káràkátà orílẹ̀-èdè ṣe rí nǹkan kò sásìkò láti máa wo ojú aago lọ títí bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀mi ṣe ni pé ìgbà tí mo ti rí àǹfààní iṣẹ́ àkọ́kọ́ yẹn mo farabalẹ̀ ìzáàdà kò jẹ́ uncle anta laniyan ló máa direct in time yẹn àbí ṣé uncle Túnjí ṣó ti mí rìn mo ń farabalẹ̀ kọ gbogbo nǹkan tí wọ́n ń ṣe soap opera dẹ̀ fún mi ní àǹfààní torí pé ó gùn láti kọ gbogbo nǹkan yẹn ìyẹn ní èjìdẹ̀ ni pé nígbà tí mo wá kó lórí iṣẹ́ yẹn tán mi lọ jókòó mo tún lọ sórí mi nínú church mi mo wà nínú church drama so àǹfààní wà fún mi every Wednesday tó máa ń ṣe ìṣọ́ òru wọn ìṣọ́ òru drama wa tàbá lọ ṣe màá tún darapọ̀ mọ́ gbogbo opportunity yẹn ni mo lò fi ṣe reason tí mo dẹ̀ ṣe sọ pé ó tẹ́ mi lọ́rùn bẹ́ẹ̀ ni pé tíyàn bá wà ní lọ kọ́ṣẹ́ lọ́dọ̀ èèyàn kan ẹlẹ́ran ara ni gbogbo wa ó dàbí pé kéèyàn kan máa ṣiṣẹ́ lọ́dọ̀ mi ni tí n bá lé ọmọ ọ̀dọ̀ mi tọ́rẹ́ mi bá gbà á sọ́dọ̀ ó lè rí bákan lára mi so mo máa ń rò lọ́kàn mi pé tí máa wá ní mo mú èèyàn kan wípé mo fẹ́ lọ kọ́ṣẹ́ lọ́dọ̀ but mi ò mọ anybody gbà yẹn iṣẹ́ nìkan ni mo máa ń mọ̀ mi ò mọ èèyàn even the sing gan mi dá ojú mọ̀ dáadáa so tí n bá ní pé kí n máa lọ kọ́ṣẹ́ lọ́dọ̀ anybody bẹ́ẹ̀ mi ní lè kọ gbogbo kíní yẹn tán ní àsìkò lọ́dọ̀ èèyàn kan bẹ́ẹ̀ ni lásìkò because ibi tí èèyàn bá ti ń kọ́ṣẹ́ ó ṣe kókó ibi tí èèyàn ti ń kọ́ṣẹ́ iṣẹ́ nìkan kọ́ lèèyàn ń kọ́ èèyàn ń kọ́ ẹ̀kọ́ èèyàn ń kọ́ a lot of things ó dẹ̀ máa need the time èmi dẹ̀ ti wò pé ẹ má bínú o pọ̀ bí mi ṣe ti ń gbogbo kíní yẹn gbà yẹn kò sí time yẹn so iṣẹ́ ni mo gbájúmọ́ so lẹ́nu iṣẹ́ yẹn bọ́n ṣe ń kọ́ mi mò ń gbà mò ń dìímú but gbogbo ẹ̀ náà oore ọ̀fẹ́ ni so ó yá láti wọ̀ mí lórí mọ́ gbogbo mò ń ṣe tíátà ní school díẹ̀ mò ń ṣe ní church mo dá gbogbo ẹ̀ pọ̀ mi kọ́ṣẹ́ ní abẹ́ lọ́dọ̀ anybody bẹ́ẹ̀ ni later ni mo wá padà lọ school lọ máa ṣe but mi kọ́ṣẹ́ lọ́dọ̀ ẹnì kankan. Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀ Àǹtí Kẹ́hìndé ẹ jẹ́ ká jọ wo díẹ̀ nínú iṣẹ́ tẹ́ ti kópa nínú ẹ̀ bẹ́ẹ̀ ni. ẹ sọ ní pàtó fúnlé ẹjọ́ ohun tó ṣẹlẹ̀ ní ọjọ́ 4 oṣù kejìlá ọdún tó kọjá. ní ọjọ́ náà ìtùnú mi ti school dé. This is my passion. I am the voice for the voiceless. At the detriment of your own father, I am becoming confused. In fact, at all. Being a lawyer in a country like this is hard. Alágbára ó ń bá wa fà gidigidi gan. Ṣé ẹ rántí eré yẹn? Bẹ́ẹ̀ni, Ọjọ́ Àtisùn. Ọjọ́ Àtisùn. Ọdún wo lẹ yà? Ọdún yìí náà ni Liban ló produce. Àwọn ni wọ́n gbé jáde. Bẹ́ẹ̀ni. Àǹtí Kẹ́hìndé á ti tó bí eré ẹ má jẹ́ àpè ní eré nítorí eré làwọn tí wọ́n nífẹ̀ẹ́ yín tí wọ́n wò ni wọ́n rò pé ẹ̀ ń ṣe àmọ́ iṣẹ́ ni àbí iṣẹ́ téèyàn bá ṣe tó bá mú owó wọlé iṣẹ́ ṣáà ni. Bẹ́ẹ̀ni. á ti tó bí iṣẹ́ mélòó tẹ́ ti kópa nínú ẹ̀ yẹn ní tiwantiwa o ṣó ṣe é kà ṣá. a ó ṣe kà bóyá gbogbo ẹ̀ pátápátá 8. 8 ṣé ìkọ̀kan wà tí ẹ ti fowó ara yín gbé jáde? Rárá. Ṣé ẹ ti fọwọ́ ara yín gbé iṣẹ́ kankan yálà ti tiwa ni àbí tolóyìnbó ṣé ẹ ti gbé kan jáde ní? Tolóyìnbó mo ti darapọ̀ pẹ̀lú àwọn kan láti gbé kan jáde. Ṣé ẹ wá ń gbèrò láti gbé ti tiwantiwa náà jáde láìpẹ́? Láìpẹ́ bẹ́ẹ̀ ni. Láìpẹ́. Bẹ́ẹ̀ ni. Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. Àǹtí Kẹ́hìndé abala kan wà tó jẹ́ ti tẹ̀yin àtàwọn olólùfẹ́ yín o. Àwọn tó ní ìbéèrè ní àwọn tó dẹ̀ fẹ́ gbóríyìn fún yín àwọn náà wà ń bẹ̀. Òun là ń pè ní abala ojú abẹ. Ṣé yá ká sojú abẹ ń kò? Ó yá. Ẹ jẹ́ àsojú abẹ ń kò. Orúkọ mi ni Fadékẹ́ láti ìlú Èkó.
òṣèré Kehinde Bankole a máa ń gbádùn eré Yorùbá ẹ̀ dáadáa àtìgbà tó ti bẹ̀rẹ̀ ni mo ti máa ń wò àwọn eré tó máa ń ṣe ó máa ń kọ́ni lọ́gbọ́n gbogbo àwọn tó dẹ̀ máa ń wò ó máa rí pé ó máa ń ṣe akitiyan ó máa ń fi gbogbo ara ṣiṣẹ́ tó bá ń ṣe gbogbo àwọn tó dẹ̀ ń bá ṣiṣẹ́ náà máa ń sọ̀rọ̀ ẹ̀ ní dáadáa ní rere mo láìkẹ́ Ọlọ́run á jẹ́ kó túbọ̀ máa tẹ̀síwájú sí i kò ní rẹ̀yìn iṣẹ́ tọ́lọ́run fún yìí á fi ṣe ohun rere kò ní kábàámọ̀ nídìí ẹ̀ Ọlọ́run á máa bá wa gbé sókè ní gbogbo àdáwọ́lé ẹ̀ gbogbo Ọlọ́run máa jẹ́ ó máa yọrí sí rere ni àánú Olúwa á máa bá a pàdé mo dẹ̀ ní ìbéèrè kan ẹjọ́ mo mọ̀ pé bèjì ni mo fẹ́ béèrè ṣé Táyé ẹ̀ náà ṣé ó máa ń ṣe eré orí ìtàgé. Táíwò ló kọ́kọ́ bẹ̀rẹ̀ eré orí ìtàgé ń gbà yẹn ó wà lórí show tí wọ́n mọ̀ ń gbà yẹn sí Binta and Friends Wálé Adénúgà Productions tó ń ṣe Super Story náà ni wọ́n ń ṣe but lẹ́nu ìgbà tí òun wá introduce mi tèmi wọbẹ̀ yẹn òun wá bẹ̀rẹ̀ sí í ṣe event planning but láti ẹnu event planning yẹn ó kàn tún wọ deep ó kàn face event planning ni but mo sì máa ń sọ fún lẹ́ẹ̀kọ̀ọ̀kan pé tèmi bá máa produce o èmi ò fẹ́ mọ̀ pé event planner ni ẹ o máa act nínú iṣẹ́ mi ó dẹ̀ ní okay wọ́n dẹ̀ láwọn ti gbọ́. a ṣe bó ṣe English ni bó ṣe tiwantiwa Yorùbá ni a ṣe. Àǹtí Kẹ́hìndé ẹ jẹ́ ń bi yín mo mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ mo ti rí àwọn eré tẹ́ kópa nínú ẹ̀ tó jẹ́ ti ìtàgé tó jẹ́ pé ijó ẹjọ́ gidi ijó ìbílẹ̀ gidi ṣé ẹ tún kọ́ yẹn lọ́tọ̀ ni àbí lára àwọn tẹ́ máa ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe náà lẹ tún ti mú yẹn. mo kọ́ lọ́tọ̀ ni àmọ́ ibi tí ìfẹ́ ijó yẹn ti wá àtàwọn nǹkan yẹn ti wá ni church program wa ń gbà yẹn drama group wa tá a máa ń ṣe ń gbà yẹn tá a bá fẹ́ ṣe performance most of it máa need kájó so wọn church máa gba èèyàn tó máa wá kọ́ wa so àǹfààní yẹn ni mo lò bọ́ ńgbà tí mo dẹ̀ ti kúrò ní church drama tí mo ti school gbogbo nǹkan ti change mo sì nífẹ̀ẹ́ sí so mo máa fúnra mi wá lọ sí National Theatre mo wá àwọn onílù lọ mo wá ń kọ níbẹ̀ mo ṣàpàdé bọ̀dá kan Àyànbọ́lá òun ló ń kọ́ mi ní ijó àti ìlù. ṣé ẹ tún mọ ìlù náà lù. àyẹn mi tí bọ́ sórí yẹn o mi tí bọ́ sórí yẹn. àmọ́ ẹ gbọ́hùn ìlù tẹ bá gbọ́lù ẹ mọ nǹkan tí ìlù ń sọ. díẹ̀ because mi ò ń jókòó fara mo máa ń iṣẹ́ oúnjẹ lè jókòó sójú kan pé mo fẹ́ kọ tán but lẹ́nu wọn gbà tí mo ti bẹ̀rẹ̀ at least mo ti ń gbìyànjú. ní àwọn iṣẹ́ tẹ́ ti kópa nínú ẹ̀ èwo la lè sẹ́ pé ẹ wò ó pé eléyìí fẹ́ ṣe bí ẹni gbòmí díẹ̀ ṣe mọ̀ nínú gbogbo àwọn iṣẹ́ tẹ́ ti nínú mẹ́jọ tiwantiwa tẹ́ ti kópa nínú ẹ̀ àbí gbogbo ẹ̀nú ẹ̀kọ́ wo ewu eré yẹn wò pé ó yẹ kí n lè ṣe léyìí máa ṣe. èyí tó gbòmí torí pé ó jẹ́ àkọ́kọ́ tí màá kọ́kọ́ ṣe òun ni ẹlẹ́rìn ẹ̀yẹ then Ọlọ́run ní yà wá wèrè o mi ò mọ bọ́n ṣe ń ya wèrè kò sí bí èèyàn ṣe lè sọ pé èèyàn mọ iṣẹ́ tó irú wèrè tọmọ yẹn yà nínú kinní yẹn ẹ̀rín ẹ̀yẹ ni kì í ṣe wèrè kó máa sáré kiri so kinní yẹn ó take me ní time kò sí pé máa lọ bìyàn púpọ̀ ẹjọ́ ṣe ti ya wèrè rí abẹ́lé kọ́ mi báwo máa so ó take me ní time because ó ya wèrè but ó ń communicate ó ń sọ̀rọ̀ ó ń ṣeré so it took me a little torí pé ó dẹ̀ jẹ́ eré àkọ́kọ́ mi ní èdè Yorùbá wa ni then second one tí mo mọ̀ pé ó gbòmí díẹ̀ wọ́n mix yẹn Gẹ̀ẹ́sì àti Yorùbá ni ìyẹn ni October 1 tí Kúnlé Afọláyan ṣe ìyẹn náà ó gbòmí díẹ̀. ipò wo lẹ kó nínú ìyẹn. ìyẹn mo play Táwà ni teacher tó ń kọ́ wọn ní ìlú yẹn the only òun nìkan wọn ọ̀pọ̀ tán kàwé níbẹ̀ tó jẹ́ kan náà àwọn teachers tán wà nínú oko yẹn tó dẹ̀ ń fẹ́ ọmọọba ìlú yẹn. báwo wá kí ló wá dé tó gbòyìn ipa tẹ kó nínú ẹ. torí ìtàn ìfẹ́ ni ìtàn ìfẹ́ mọ́ ìtàn orílẹ̀-èdè wa ni wọ́n lọ bí òwe ni ẹni tó bá farabalẹ̀ wéré yẹn á mọ tí wọ́n ń try láti sọ wọ́n sọ̀rọ̀ ń pa àwọn olóyìnbó tán wá colonize wa wọ́n dẹ̀ ṣe fi wálẹ̀ lọ sí wọ́n sọ bọ́ ṣe bá wa wọ́n dẹ̀ sọ bọ́ ṣe fi wálẹ̀ lọ sí so àárín gbogbo yẹn lòun ti mú ló ti bẹ̀rẹ̀ sí ń fẹ́ ọmọọba ìlú yẹn later la wá discover pé ọmọọba ìlú yẹn gan òun ni ó ń pa ìlú yẹn lára in fact sí nǹkan wà bẹ́ẹ̀ tó jẹ́ pé ọmọọba yẹn ẹ dẹ̀ mọ̀ pé látijọ́ wọn kàn ń ṣí obìnrin láṣọ wò bẹ́ẹ̀ ọmọọba yẹn wá fẹ́ fi ipá bá lò lẹ́yìn tó jẹ́ pé ó ń fẹ́ so gbogbo kinní yẹn mo wá wò pé tó bá jẹ́ mi ló ṣẹlẹ̀ sí nígbà yẹn gbogbo nǹkan tí àpọ́nlé ń sìn tá kàn máa ń wọ́n pọ́nlé ńgbà yẹn ṣe mọ̀ gbogbo ẹ̀ nígbà yẹn ètò yàtọ̀ sí bí nǹkan ṣe ń lọ ń sìn
so mo kàn ní láti jẹ́ kí ọpọlọ mi ronú bí ìgbà pé mo wà ní bóyá 1950 nígbà tí ìwé kíkà yàtọ̀ èdè ẹnu wa gan bá ṣe ń pe English yẹn gbà yẹn ó yàtọ̀ bóbìnrin ṣe ń ṣe sọ́kùnrin ó yàtọ̀ mi ò dẹ̀ bá wọn gbé time yẹn rí kò dẹ̀ sí ẹni tí màá bí wípé báwo ni màá ṣe ṣe ju pé mo lè bí mọ́mì mi but kò lè dàbí so àwọn nǹkan tó fún mi ń challenge gbà yẹn nìyẹn but Ọlọ́run fún wa ṣe. Ẹ̀yin gẹ́gẹ́ bí obìnrin tó jẹ́ pé ó rẹwà ó dùn rí. Kò dẹ̀ sówó lápá o irú ṣòkòtò mo wá wọ̀ ẹ ti sọ fún mi pé lẹ́yìn ètò ọkàn tèmi ti lọ́bẹ̀ mo ti gbàgbé pé a ti yanjú ẹ̀ síbẹ̀. Ẹ̀yin gẹ́gẹ́ bí obìnrin tí ó rẹwà tí ó dẹ̀ ṣe é rí pẹ̀lú iṣẹ́ tẹ́ yàn láàyò tẹ́ ń ṣe báwo lẹ ṣe ń ṣe ọ̀rọ̀ ọlọ́kùnrin dé. Kí ni ò ṣeé ṣe bẹ́ẹ̀ yẹn kò ṣeé ṣe kò sí mo mọ̀ pé àwọn kan lè wà tó ń sọ pé àwọn ọmọ báwọn ṣe ń ṣe o but èmi ò rò pé mi mọ bí mo ṣe lè mi ń rí bí gbé sí but ọ̀yàyà ni máa fi ń gbé gbogbo ẹ̀ àṣà lè fẹ́ everybody and nǹkan kan tí mo ti wá rí nípa bí ilé ayé ṣe ń lọ sí ni pé tó bá ń wò pé bẹ́ẹ̀ o rẹwà wọ́n ń kọnu sí ẹ wọ́n ń kọnu sí ẹ o ń tán ra ẹ because bọ́n ṣe ń kọnu sí ẹ ìwọ nìkan kọ́ ló rẹwà náà ń kọnu sí other people so ìwọ ló máa wá bá rẹ sọ̀rọ̀ pé o ṣáà lè fẹ́ gbogbo èèyàn ìwọ ló máa mọ bó ṣe máa ṣe but the only thing tí mo rí pé mo máa ń lò ní pé ọ̀yàyà ni máa fi ń sọ pé ẹ má bínú kò sáàyè ọ̀yàyà ni máa fi ń gbé. Àǹtí Kẹ́hìndé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹgbẹ́ yín tá a bá gbé wá sórí ètò a bá béèrè lọ́wọ́ wọn pé àbáwo ni iṣẹ́ tíátà iṣẹ́ ó tó yín jẹun ọlẹ́mí ẹ wo kinní kan ló dífá fún kinní kan tó ń ṣe kinní kan ẹ jẹ́ ń bí yàtọ̀ sí iṣẹ́ tẹ́ a mọ̀ yín mọ́ ṣé nǹkan míì wà tẹ́ tún gbé ṣe gẹ́gẹ́ bí káràkátà. bẹ́ẹ̀ ni mo pawọ́pọ̀ pẹ̀lú àwọn company kan láti máa gbé aṣọ wọlé. irú àwọn aṣọ wo. àwọn aṣọ táwọn sisi ń wọ̀ àwọn jeans àwọn blouse àwọn nǹkan kan báyìí mo dẹ̀ pawọ́pọ̀ pẹ̀lú àwọn kan náà láti máa kó irun wọlé. then yàtọ̀ sí yẹn náà táyè bá wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo máa ń ṣe soundtrack màá gbà èmi ni màá produce èmi ni màá ṣe gbogbo ẹ̀ títí kan everything mixing ẹ̀ mastering ẹ̀ títí máa fi fún ẹni tó ní èmi ni mo máa ń ṣe yẹn náà but kò sáyè yẹn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí then pẹ̀lú any other side thing tí bá gbọ́ pé òkè àwa mẹ́rin a lè pawọ́pọ̀ kára lẹ̀ síbì kan ká gbin pineapple síbẹ̀ gbogbo wa company kan wà wọ́n á lọ wọ́n á kó gbogbo pineapple yẹn wọ́n á tà wọ́n á pín owó for everybody I just like to invest máa fi díẹ̀ pamọ́ síbi díẹ̀ pamọ́ síbẹ̀ yẹn. kó bá a lè dòdìndín. bẹ́ẹ̀ni. ìyẹn fi hàn pé ẹ tún mọ orin kọ. bẹ́ẹ̀ni. àwọn iṣẹ́ wo lẹ ti kọ orin sí abẹ́ ṣé ìkọ̀kan wà tẹ̀lé dárúkọ fún wa. tó bá jẹ́ ti Yorùbá. ti Yorùbá. eré kan nígbà yẹn ẹni tó producer Bèkí Adéoyè mi wà mọ̀ bóyá àwọn gangan ni wọ́n jókòó as producer lórí ẹ̀ Basiratu Basẹ̀jẹ́ then Basiratu Basẹ̀jẹ́ àti ìyẹn nìkan ni mo lè rìn ṣé rántí orin tẹ́ kọ sí eré yẹn. mo rántí ìkànnù àwọn orin yẹn. ó yẹ kọ díẹ̀ fún wa. Basira 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 kòkòrò gbé nǹkan mi ṣàràwúyẹ́ ṣé wọ́n bínú. mi ìrántí dáadáa mọ́ but mo ṣàmọ̀ pé ara chorus yẹn nìyẹn mo rántí yẹn bẹ́ẹ̀ ni rántí bẹ́ẹ̀. táwọn onígẹ̀ẹ́sì kọ́ ṣe ẹ ṣe kankan fáwọn onígẹ̀ẹ́sì. mo máa ń ṣe dáadáa. ó yá ẹ kọ fún wa. ẹ jẹ́ ìwé tí mo lè rántí. ilé àwọn èèyàn ní mọ̀ ọ́n soundtrack tó ń lò fún Papa Ajasco but mo produce ni kì í ṣe mi ni mo kọ eléyìí kan tó ń pè ní Bukky ló kọ ẹ jẹ́ wáyé tí mo kọ. series kan wà tó ń ṣe ń gbà yẹn Everything It Takes. I will do everything it takes to love you. I will give everything it takes to love you. Chorus kan náà àwọn orin yẹn. Ṣé ká ní pé bóyá ọdún 2, 3, 4 sísìn ẹ tún kàn lè wò sùn báyìí kẹ́ wá pinnu pé kí ẹ ń gbàwó jáde mo fẹ́ kọrin kémi náà láwọn ẹgbẹ́ ṣé irú nǹkan bẹ́ẹ̀ yẹn
ṣé ó máa jẹyọ àbí ẹ kàn wò pé ìgbà díẹ̀ tí mò ń ṣe ìdí ẹ̀ máa ṣe. most of àwọn tó máa ń ṣeré ó máa ń wọ̀n kọkùnrin ó ti wù mí náà láti joy but mo dẹ̀ ti ń gbèrò ẹ̀ more than 3 years nísìn but kò sí àyè so far but táyẹ̀ bá yọ tí mo dẹ̀ rí orin kọ tí mo mọ̀ pé orin yẹn máa dùn mo lè try. ẹ gbé jáde. mi ní máa. ẹ ṣe gbogbo ẹ̀yin olólùfẹ́ Èjìrẹ́ àti Kẹ́hìndé Bánkọ́lé ṣẹ́yìn ní nǹkan míì tẹ́ fẹ́ bí wọ́n ti jẹ́ kó máa yé mi pé nítorí Ọlọ́run àti ẹ̀yin olólùfẹ́ àwọn làwọn fi ń mí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni. ẹ wo nọ́mbà àti àdírẹ́sì tó hàn ní ojú amóhùnmáwòrán yín báyìí ó ní kẹ́ máa fi àwọn ìbéèrè yìí kẹ́ máa fi ránṣẹ́ sí mo ní ìdánilójú wípé tá a bá tún pè wọ́n á jẹ́ wa níhò. Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀. Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀. ẹ̀yin olólùfẹ́ mi Ìbírónkẹ́ Òjó aya Anthony lórúkọ mi. tẹ́ bá fẹ́ máa wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ àti bí gbogbo ẹ̀ ṣe ń lọ bó ṣe ń bọ̀ tẹ́ bá ní ìbéèrè tẹ́ fẹ́ béèrè lọ́wọ́ òṣèré kankan ẹ máa tẹ ìwé ránṣẹ́ sí Gbajúmọ̀ wọn á máa dá yín lóhùn. ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ wa pátápátá ẹ ṣé gan ni a dúpẹ́ o. Ọlọ́run Lédùmarè á wà pẹ̀lú yín á wà pẹ̀lú àwọn ọmọ yín á wà pẹ̀lú àwa náà á wà pẹ̀lú àwọn ọmọ wa. ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wá ò ní di àwa là á máa wá ẹ̀yin lè máa bá o. ètò ní Gbajúmọ̀ Gbajúmọ̀ lètò. Àǹtí Kẹ́hìndé gẹ́gẹ́ bí ẹ̀yin náà ṣe sọ wípé olólùfẹ́ ètò yìí òun lẹ jẹ́. bẹ́ẹ̀ni. mo dẹ̀ mọ̀ wípé ẹ mọ̀ wípé abala oríṣiríṣi ló wà lórí ètò yìí. bẹ́ẹ̀ni. èyí tá a fẹ́ wọ̀ ní ìsìn tá a fi ń dára wa lẹ́kọ̀ọ́ nípa àṣà ìṣe àti èdè Yorùbá ni. bẹ́ẹ̀ni. òun la pè ní ṣóòláyà. Àǹtí Kẹ́hìndé ṣé ẹ láyà? gidigba. gẹ́gẹ́ mo nífẹ̀ẹ́ sáwọn bíi tiyín báyìí tó ṣe bá béèrè lọ ní kí wàá ní kí náà fi ń ṣe ṣèbáyà àwọn tó wà máa ṣe díẹ̀ àwọn tó wà máa ṣe díẹ̀ ẹ wo ṣùkú tó wà níwájú wa yìí ìbéèrè 10 ló wà ń bẹ̀ ọ́ ẹ mú 3 náà ẹ̀ kémi kà á kẹ̀dẹ̀ dáhùn olólùfẹ́ yín lóhùn ó yá. ẹ tún rò pọ̀ ó kẹyọ kan ẹ ṣe. ìbéèrè àkọ́kọ́ tó jẹ́ àkọ́kọ́ tí máa kà fún yín ẹ sọ̀rọ̀ yìí lẹ́ẹ̀mẹ́ta láì kọ yín lẹ́nu ọ̀bọ ń gbọ́bọ pọ̀n ọ̀kẹ́rẹ́ ń gbọ́kẹ́rẹ́ gọ̀pẹ́ mo rọra kà fún yín ni o ọ̀bọ ń gbọ́bọ pọ̀n ọ̀kẹ́rẹ́ ń gbọ́kẹ́rẹ́ gọ̀pẹ́ ó yá lẹ́ẹ̀mẹ́ta láì kọ yín lẹ́nu. ọ̀bọ ń gbọ́bọ pọ̀n. ẹ ní rọra sọ díẹ̀ ẹ sọ lẹ́ẹ̀kan ní kẹ̀dẹ̀ jẹ́ kó já geere ó yá. ọ̀bọ ń gbọ́bọ pọ̀n ọ̀kẹ́rẹ́ ń gbọ́kẹ́rẹ́ gun. kò ń ṣe gun o mi ní gun. ó ń gbé ọ̀kẹ́rẹ́ gun ibo. ọ̀bọ ń gbọ́bọ pọ̀n ọ̀kẹ́rẹ́ ń gbọ́kẹ́rẹ́ gọ̀pẹ́. gọ̀pẹ́. ó yá. ọ̀bọ ń gbọ́bọ pọ̀n ọ̀kẹ́rẹ́ ń gbọ́kẹ́rẹ́ gọ̀pẹ́ ọ̀bọ ń gbọ́bọ pọ̀n ọ̀kẹ́rẹ́ ń gbọ́kẹ́rẹ́ gọ̀pẹ́ ọ̀bọ ń gbọ́bọ pọ̀n ọ̀kẹ́rẹ́ ń gbọ́kẹ́rẹ́ gọ̀pẹ́. ẹ gbìyànjú. ìbéèrè ìkẹjọ tó jẹ́ ìkejì láti ara èso igi wo ni Yorùbá ti rí ọbẹ̀ àpọ̀n? ọbẹ̀ àpọ̀n. bẹ́ẹ̀ ni. mi mọ ìdí igi náà. ẹ mọ̀ òro tàbí àbójẹ bẹ́ẹ̀ ni. mi mọ àbójẹ yẹn bọ̀ mo ti gbọ́ òru dáadáa rí. èso inú ẹ̀ òun ni wọ́n máa ń sá tó máa gbẹ òun ló máa ń di ọbẹ̀ àpọ̀n bẹ́ẹ̀ ni. ìbéèrè ìkẹta tó jẹ́ ìkẹta kàkà kí kìnìún ṣe akápò fún ẹkùn oníkálukú aya aṣọdẹ wọn lọ́tọ̀ọ̀tọ̀ ta ni Yorùbá ń pè ní akápò? kàkà kí kìnìún ṣakápò fún ẹkùn oníkálukú aya aṣọdẹ wọn lọ́tọ̀ọ̀tọ̀ ni ta ni Yorùbá ń pè ní akápò? tí wọ́n bá ní akápò ni èèyàn kí ni wọ́n túmọ̀ kí ló túmọ̀ sí? ọdẹ nìyẹn. akápò ẹni tó ń kó àpò. ipò kan ni kí ni ẹnìyẹn máa ń ṣe? ọba ipò. bóyá kan ní akápò nínú ẹgbẹ́. bí olóyè nínú ẹgbẹ́.
àbí ẹni tó ń gbápò ẹni tó ń kówó nìyẹn tó ń kówó dání. ẹni tó ń kówó dání ẹni tí ó ń kó owó ẹgbẹ́ dání òun ni akápò. Ọkàn wa balẹ̀ báyìí. Ẹ rí pé yóò bá dùn èdè tó dáa ni tó jẹ́ pé tá a bá fara balẹ̀ ó ṣe é tú ó ṣe é fọ́ wẹ́wẹ́wẹ́wẹ́. Ìdí tá a fi gbé abala yìí kalẹ̀ nìyẹn nítorí fún àǹfààní àwọn ògo wẹrẹ tí wọ́n wà nílùú yìí àti tí wọ́n wà lókè òkun. Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. Ọwọ́ ti dàgbà etí ò sí. Ilé wa náà nù ní. Ọwọ́ ò fẹ́. Ilé ti dìgbò bẹ́ẹ̀ lọ́jà ti dàkìtàn. Ọ̀bìnkì ààrẹ fi fún ọmọ mi mú mi o. Alẹ́lẹ́lẹ́. Etí ọba ńlé, etí ọba lóko. Ẹ̀yin aráàfin, ẹ fọ́bóyè, ẹ sì fi ó kú. Tọ́ àpérí ọba o. Èmi ló dé tẹ́ ẹ fọhùn kí mo ṣe tẹ́ ẹ dá mi dá. Ẹni bá roku ro ọkọ ìlú ni ó kú o. Kìí ṣerú èyí tá à ń wá láàfin ni. Àwé nǹkan àgbáwá ni ọjà sọ. Àwọn tí mo bá ní o mọ̀ ṣe ni o mọ̀ ṣe o. Àwọn tí n bá ti ní ọmọ ṣe mọ̀ ṣe o. Irú ọmọ àràmàdà wo gan-an ló wà nínú mi yìí? Gbogbo ìlú gan ní múra lẹ́ẹ̀dẹ̀ bíbọ̀ ọmọ tí ń bẹ́nu rẹ̀. Gbogbo wa pátápátá kíkẹ́ ni wọ́n ní ọmọ ọ̀kẹ́. Gbogbo jàkárì wọ̀nyí tí mo ti ní kẹ́ ẹ gbọ̀n ẹ tí ì rí gbọ̀n látàárọ̀ kí ni tẹ́ ẹ wá ń ṣe? Ṣé ẹ ti rí i? Àárí. Bá a ti ń ṣe níbí èèwọ̀ lẹ́ẹ̀bòmíì ni. Wọ́n máa ló lé ilẹ̀ tíṣù o. Wàhálà ti dé báyìí. Ẹ ṣe oṣù lásán lèmi náà rí bí ìrìn tọ̀tún. Ẹ ṣe oṣù lélẹ́yìn náà. Kí ló wá gbé bàtà ẹ̀ṣẹ̀ ọ̀tún? Ṣé wọ́n mọ̀ pé ẹni tí ó bá jẹ gbẹngbẹ yóò tilẹ̀kùn gbẹngbẹ ni? If you push me further, you will bring out the animal in me. Don't give a damn! Don't tell me that nonsense, man. Àtàṣewádé ológun àwákì. Ìbájọ́ bọ́ bàtà lẹ̀ bí fìn mi. Ṣọmọ kékeré ni mi ṣọmọ dédé wù mí kí n máa fẹsẹ̀ máa rìn ni. Your bàtà, your shoe, I mean your shoe. Ibi dẹ́ ẹ bá fi ẹsẹ̀ kan bàtà tèmi sí ẹ lọ́rẹ̀ mú jáde o. Bí bẹ́ẹ̀ kọ́, nǹkan ṣe. Bó ṣe yẹ kó rí nìyẹn. Ibi mo sọ fún ẹ pé bàtà mi kò ní kí wọ́n máa lò. Gbogbo èèyàn máa gbá máa ro gbogbo ẹ̀. Bí gbogbo èèyàn bá gbọ́ nǹkan ṣe. Níbi tí àgbàlagbà bá ti kú ya tí ọmọdé bá gbé àkàbà tó bá gùn bẹ̀ kò lè rí nǹkan. Ẹ wá mọ nǹkan tó ṣẹlẹ̀ báyìí. Abala tá a fẹ́ wọ̀ ní ìsìn àti Kẹ́hìndé, abala yẹn ń bà èmi lẹ́rù nítorí àwọn nǹkan tí mi mọ̀ nípa yín lẹ́nu pé ẹ̀ ń ṣàlàyé ní ìsìn mo ti mọ̀. Mo mọ̀ pé ẹ fẹ́ràn orin ní kíkọ. Mo mọ̀ pé ẹ fẹ́ràn ọjọ́. Èmi máa ń ṣakọ́ pé mo mọ̀ ọjọ́. Àyín mọ̀ jó. Má? Mo rọ́wọ́ ẹ mọ̀ jó. Mo máa ń wo ṣó yín. Ẹ mọ̀ jó. Àmọ́ ẹ̀yin tẹ́ lọ kọ. Báwo wá la ṣe fẹ́ ṣe é? No, ètè mi kọ ìbéèrè tó ń kà ní tó máa ti sọ pé 1 2 3 ẹ wá gbápá báyìí ẹ wá gbẹ́sẹ̀ báyìí tí yín ó wà lára ní ara ni èèyàn máa ń mọ̀ ẹ ṣe èèyàn máa ń mọ̀. Ó dáa, ẹ jẹ́ kí mi àti yín torí ìfẹ́ tó wà láàrin wa ẹ jẹ́ ká fẹsẹ̀ rajó fún ìṣẹ́jú bíi méjì. Ẹ bá gbóhùn sókè kí mi àti Kẹ́hìndé fẹsẹ̀ rajó.
A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ẹ ṣé. Báwo lẹ ṣe rí ètò yìí sínú? Mo gbádùn ẹ̀. Ó dùn. Wá ṣeun. Kí ló wá ṣeun? Ijó ta jó sán sí yẹn, talent tó kọ. Shina Peters. Kí ni wọ́n pe àkọlé ẹ̀? Mi ìrántí bọ̀ nígbà tí mo ti gbọ́ boys and girls, á jẹ́ boys and girls. Bẹ́ẹ̀ ni, òun ni ọkùnrin àtobìnrin, ọmọdé àtàgbàlagbà, Aunt Kehinde, experience òun ni wọ́n pè. Mi ò tiẹ̀ mọ̀, mo kàn ń rìn yẹn, mo dẹ̀ like. Ká tó máa lọ, mo fẹ́ kẹ́ ẹ gba àwọn ògo wẹrẹ ní ìyànjú, àwọn tí wọ́n ń wò yín gẹ́gẹ́ bí àwòkọ́ṣe. Ẹ̀yin tí ẹ ń wò mí, ohun tí màá kọ́kọ́ sọ ni pé ojú Ọlọ́run ni kí gbogbo wa máa wò kó lè tọ́ wa sọ́nà nǹkan tí ó yẹ ká ṣe, nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ ká ṣe. Màá dẹ̀ fẹ́ gbà yín ní àmọ̀ràn pé kí ẹ ní sùúrù tó lọ́jọ́ ni gbogbo sùúrù dẹ̀ máa ń mú nǹkan wá ó máa ń mú nǹkan dáadáa wá tí nǹkan yẹn bá wá jáde tán lè àwọn á rí ìdí tí gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ṣe ti ń ṣẹlẹ̀. Ó dáa kí wọ́n máa ní sùúrù lórí iṣẹ́ wa yìí. Pàápàá jùlọ nǹkan tí mo fẹ́ sọ ni social media tá à ń lò irinṣẹ́ gidi ni láti rí iṣẹ́ àti láti rí ìtọ́sọ́nà gbà mí. So ká má kàn wá ń bẹ̀ ká kàn máa wo àwọn àwàdà eré ó dá bẹ́ẹ̀ náà ṣùgbọ́n information lórí iṣẹ́ information lórí ọ̀nà bẹ́ẹ̀ ṣe máa rìn ó wà lórí social media yẹn náà. Google yín náà is another important thing. Ká ṣáà lo social media wa dáadáa ká kàn máa wà ń bẹ̀ ká kàn máa ṣeré torí ọjọ́ ń lọ kò dẹ̀ sí àsìkò púpọ̀. Kò láti ṣe láti ọ̀dọ̀ olóòtú àgbà iléeṣẹ́ wa ní April Ventures Limited wọ́n ní ká fún yín lẹ́bùn nínú ẹ̀bùn wá láti iléeṣẹ́ Alabaster Box àwọn tí wọ́n ń ṣe oríṣiríṣi ohun ẹ̀ṣọ́ tí obìnrin máa ń lò. Dúpẹ́ Cosmetics and Spa tí a mọ̀ sí Alájà Shine àwọn náà wọ́n ní ká fún yín lẹ́bùn. Nafcab Enterprises àwọn náà wọ́n ní ká fún yín lẹ́bùn. Ẹ dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn. Jẹ́ ń orúkọ ogun ọlẹ́yọkan. Ètì máa rántí. April Ventures April Ventures tútù là ń balẹ̀ April Ventures tútù là ń balẹ̀ Alabaster Box. Ẹ ní ṣìnà ẹ ní ṣìlẹ̀tẹ̀ ibi tẹ́ ti kó gbogbo ẹ̀ jáde tẹ́ ti ń fún gbogbo àwọn tí wọ́n wá síbí báyìí kò ní tán kúrò ń bẹ̀ o. Ẹ ṣé gan. A dúpẹ́. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ń lé ilé tiwa tó lọ báyìí ẹ̀yin náà mọ̀ pé gẹ́gẹ́ bí ìṣe mi kì í wù mí kí n fi yín sílẹ̀ àmọ́ mo dẹ̀ ní ìdánilójú wípé ká ṣẹ́jú báyìí ká tó la pa èmi lẹ̀ tún máa bá pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run lórí ètò míì pẹ̀lú àlejò tuntun tẹ́ ẹ bá kọ̀wé wípé ká gbé wá àmọ́ mi ní fi yín sílẹ̀ láì jẹ́ pé mo dágbére wípé sìmí títí òun làwo sìmí títí sìmí jìnà láwo sìmí jìnà ká sinmi títí kò dàbí ká bá ní délé ká wá bá ní délé kò dàbí ká jọ lápérò rere àdúrà tèmi Adédoyin sí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátá òun ní pé kí Ọlọ́run Elédùmarè kó má kọ àtúnrí gbogbo wa kí ó tó wá di ọjọ́ mi ọjọ́ orí ńkọ́ láyọ̀.